Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Má máa ṣe sórí ìwọ tó bá ti ríṣẹ́ yìí ṣe ọgbọ́n tó dá ní ìsídà tẹ́rẹ́yìn tẹ́ máa fi Jésù ń parọ́ yẹn ẹ máa lọ wá kàlẹ́ndà Jésù kan. Kàlẹ́ndà Jésù yẹn tẹ́ bá ti mú ẹ máa wá atọ́ àdó atọ́ ẹ lọ́dọ̀ àwọn nílé kulẹ́jà dìdìrín lẹ́lòmí. Tẹ́ bá ti dé ọ̀dọ̀ àwọn ilé kulẹ́jà yẹn ẹni ẹ fẹ́ ra atọ́ yẹn máa rí gbọ́ọ̀rọ̀. Ṣé ẹ mọ ọmọ onílé kíní tí máa ń rìn lára gànà lálálẹ́ yẹn èmi ò mọ òyìnbó rẹ̀ ń tèmi torí èmi ò lọ sùkúù ń tèmi. Ẹ lọ sí ọmọ onílé tí máa ń rìn tó ṣe pé kò sí bí ara gànà ṣe dán tóun. Ẹ ti mọ̀ ọmọ onílé méjì kéègé yẹn jẹ bó bá sì gbé ọ jẹ eré ẹ burú nù ọ̀nìkan ọmọ sánmọ́lẹ̀ kiri nù ọ̀ṣọ́gun sí láyé ẹ nìyẹn. Aworo tó kọ̀ǹfàmù gidi ni ọrùn láti gbá mú má jẹ́ kí torí tèmi bá ti fẹ́ mú báyẹn tí má ti rí lára gànà báyẹn ó dùn mú igi tó bá gùn má ti ṣọ́ dáadáa tó bá ti fẹ́ mú kòkòrò nǹkan fi igi yẹn pín ẹ̀ mára gànà ni má kàn gbá bí ọrùn ẹ̀ mú ni má sọ sínú ike bottle water tí má ti fẹ́ lò. So tẹ́ bá ti wá fẹ́ lo iṣẹ́ yìí ẹ máa wá sọ ọmọ onílé méjì yẹn ẹ máa sọ sínú àdó atọ́ yẹn ẹ ti máa ra ilẹ̀ iyọ̀ kì í ṣe iyọ̀ tó ń sílì sínú inú kìíní o iyọ̀ ilé tí wọ́n máa ń fi agolo wọ̀n yẹn ẹ máa fi iyọ̀ yẹn bo ẹ máa rọ iyọ̀ yẹn lé ọmọ onílé yẹn lórí nínú àdó atọ́ yẹn ẹ máa rọ iyọ̀ sí inú rẹ̀ tó máa kún ẹnu ẹ̀ ẹ máa wá so ẹ máa fi okùn so ẹnu ẹ̀ ẹ máa lu òsì ní ẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì báyìí ẹ máa ti okùn bọ́ ẹ máa wá gbé kó ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù yín. Mo fi Ọlọ́run mo fi Olódùmarè mo fi búra ìwọ tó o bá ṣiṣẹ́ yìí tó o bá rí bẹ́ẹ̀ mi ò gbowó kankan lórí rẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé oògùn wà méjì mẹ́ta lòkù tó bá ṣiṣẹ́ Aworo tó yanrantí ni. Ìwọ tó bá ń ta oúnjẹ ìwọ tó bá ń ṣe hairdresser ìwọ tó bá ń ṣe kí lórúkọ tí ń jẹ́ yìí fashion designer àbí kí ni ti ń pè ìwọ tó ẹni iṣẹ́ tó o bá ti ń ṣe kò bá jẹ́ kápẹ́ńtà kò bá ṣe pé pósí lọ ń ta àwọn lórí burúkú àwọn ní pósí àwọn tó máa ń kán pósí náà àwọn náà máa ń gbàdúrà àwọn lórí burúkú àwọn náà lọ ń sa Aworo sí ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin tẹ́ ń kan pósí tẹ́ ń lọ ń rí Aworo mọ́ ṣọ́ọ̀bù eré yín ti burú ẹ̀yin náà ń gbàdúrà kérò mọ kú kán máa ra pósí kérò kí kọjá yìí tètè mọ yá kì í sẹ́yìn ni mo fi iṣẹ́ yìí lẹ́lẹ́ gbogbo ìwọ tó bá ń ta pósí tó bá lọ ṣiṣẹ́ yìí pé kí èrò pósí rẹ tètè mọ yá kò ní ṣiṣẹ́ fún ọ kò ní jẹ́ fún ọ Jesus name ẹ̀yin lérí burúkú èèyàn gbogbo ẹ̀ níbẹ̀rù Ọlọ́run Jésù la fi ń parọ́ ọjọ́ kan ni Jésù ó bọ́lẹ̀ látọ̀run tí ó ní yéṣe mi rọ́mọ́ tí ó la ẹlòmíì ní ìkó lórí nínú yín pa sọ́kẹ́ kò wá sẹ́ni tí iṣẹ́ yìí ò ṣiṣẹ́ fún ìdí tí mo fi wá sọ wípé kẹ́ wá kàlẹ́ndà Jésù ìwọ tó bá ti gbé kọ́ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ sọ pé wàá kọ́kọ́ kan èso lẹ́la kan mọ́ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ wàá wá gbé kinní yẹn kọ́ wàá wá fi kàlẹ́ndà Jésù kan kọ́fà rẹ̀ wàá fi kọ́fà ẹ̀ sóhun ò ní lè mọ nǹkan tó gbé síbi bẹ̀ ọ́ tó bá gbọ́n kọ́ wá kápẹ́ńtà kan kọ́ ní kó bọ́ kan pápó kan kó bọ́ kan sí ẹnu ọ̀nà àtiwọlé sí ṣọ́ọ̀bù rẹ yẹn kọ́ wá gbé kinní yẹn kọ́ àwọn àròbọ̀yá kọ́ńbọ́ọ̀dù kan ni wọ́n lọ́mọ nǹkan tó gbé síbẹ̀ wọ́n lọ́mọ nǹkan ìmọ̀ tó gbé síbẹ̀ tó bá ti wá ṣiṣẹ́ yìí every 6 months ló ń ṣiṣẹ́ mọ́ every 6 months lọ́mọ renew rẹ̀ àmọ́ renew rẹ̀ ọpá tì síbẹ̀ tọrọ pé bí èsì máa ṣiṣẹ́ lọ for life ni tó bá dá paro sórí èyí oṣù tó fi lérò ní ṣọ́ọ̀bù rẹ̀ hùn èyí oṣù ló fi jẹ ìyá lọ́wọ́ Ọlọ́run ó jẹ pé lérí burúkú rẹ̀ ti ń pa bóyá ti ń pa 100,000 ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ agbára káká lọ́fì mọ́ rí 1,000 ọ̀sùn ògùn sí láyé ẹ̀ nìyẹn torí kò sí nǹkan tí ò ní rí pa kọ́sán kò sí nǹkan tó ṣe tí ò lábọ́ bọ́ bá mu omi lámujù àmujù omi ní rí pa kọ́sán àmujù rẹ̀ nípa ọ̀tọ̀ọ̀tọ̀ òsì bọ́ bá jẹ oúnjẹ lájẹjù ipa kọ́sán rẹ̀ ní kó yàgbẹ́ kò sí nǹkan tó wà láyé tí ò ní rí pa kọ́sán kàn lágbára ju rí pa kọ́sán lọ ni sọgẹ́tì báyẹn ẹrù bọ́yá kò yẹ Ọlọ́run ẹ rò pé dídìrín lọ́lọ́run ọba àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan ọ̀fẹ́ tẹ wálé ayé yín wá gbà yẹn mọ̀ fún yín free
àmọ́ ìwọ tó bá ń torí pé bí mo ṣe ń ṣe yìí mò ń ràn yín lọ́wọ́ ń pé kẹ́ mọ́ bá bọ́ sọ́wọ́ fọ́wọ́ àna ìmọ̀ kẹ́ mọ́ bọ́ sọ́wọ́ àwọn olórí burúkú bí ìṣe ń ṣe yìí ń do àwọn nǹkan àwọn èèyàn pọ̀ tó ṣe pé màá gbá blocking màá gbá wọn ní blocking lórí péjì mi yìí tí ń gbá wọn blocking tí ń delete wọn wọn ò ní rí traces mi mọ́ wọn ò tiẹ̀ ní rí nǹkan tí ń bá post mọ́ àwọn náà ń ṣe o ayé rẹ ti ta ọ̀sìnjòkó sẹ́gbẹ́ mi náà ń ṣoṣo olórí burúkú àárẹ̀ tí ń bẹ lára rẹ bọ̀ bá rẹ́ni sọ fún òsínwó èèyàn tó bá ti ṣe báyẹn ṣẹ́gẹ́ náà àwọn náà ń ṣiṣẹ́ mi o àwọn náà ń ṣiṣẹ́ mi o tó ṣe pé ògo wọn dògo lógo láwọn olórí burúkú táyé wọn ò ní dáa tó bá yẹn ń mọ̀ pé mo lè ṣe pé mo lè ṣe pé mọ̀ ní ìṣe ní ṣe pé ní ṣe pé náà nígbà tí n bá mọ̀ pé èmi ò sọ olórí burúkú àwọn tó ń fi nọ́mbà tó ń pe nọ́mbà tó bá ti fi iṣẹ́ kalẹ̀ lẹ́ẹ̀tán mi ò sọ olórí burúkú àwọn tó yẹ pé wọ́n fi iṣẹ́ kalẹ̀ lẹ́wọ̀n ò ní fi iṣẹ́ lẹ̀ pé wọ́n máa ní ká máa pe àwọn tó bá yẹ pé mi amadu fi iṣẹ́ ilé ẹlẹ́mi ìfilẹ̀ lẹ́ pé èmi nu ọlọ́run kọ́lọ́run bá kó jẹ mí níyà bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ ni mo sọ gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe yóò máa jẹ́ fún yín àmọ́ wọ́n tó bá ṣiṣẹ́ yìí tó bá bẹ́ẹ̀ torí pé ó kọ̀ fáàmù òun rérò wìtìwìtì inú ṣọ́ọ̀bù rẹ ọ̀hán lè fẹ̀mí ìmoore hàn kó sẹ́ǹdì owó gidi sí mi sẹ́ǹdì ẹ̀ lágbára ọlọ́run bàbá rí òní kúure tó ṣe pé bàbá rẹ ti kú tẹ́lẹ̀ kò ní bọ́ ọlọ́run lé tó bá yẹ pé bàbá rẹ tún wá ń bẹ láyé bàbá rẹ tí bá ń bẹ láyé odò ni ó kú sí bẹ́ẹ̀ ni níwọ̀n tó bá ṣiṣẹ́ yìí tó rí bẹ́ẹ̀ gbogbo bá ń ṣiṣẹ́ mi yóò máa jẹ́ fún yín lágbára ọlọ́run ilé àtọ̀nà yóò máa rójú ọ̀nà yóò máa ráyé gbogbo ẹ bá ṣe ń lù báyìí yóò máa dún fún yín ọlọ́run sọ pé òun èé padà lẹ́yìn òní gbìyànjú bẹ́ẹ̀ ni kò sí ẹ̀dá kan tó mọ ọ̀nà àti là èèyàn láyé ògùn oríṣiríṣi tó bá ti ń ṣe ọjọ́ kan bọ̀ tó ṣe wípé wàá pàdé lè tó máa bá ìṣẹ̀dá ẹ̀ ṣiṣẹ́ ìdí nìyẹn tí mo fi sọ pé gbogbo iṣẹ́ tí mò ń filẹ̀ lẹ̀ ẹ máa ṣe torí kò síṣẹ́ tí mo filẹ̀ lẹ̀ tí ò kọ̀ǹfàmù èyí tó bá rí ṣe ń bẹ̀ tó bá jẹ́ fún ẹgbà pé eléyìí tó bá ìṣẹ̀dá ẹ̀ ṣiṣẹ́ nìyẹn ìyẹn ni kó máa kọ̀ntínú òun ni kó máa renew má ṣògùn míì mọ́ torí tó bá ti lọ ṣògùn míì mọ́ èyí tó bá ẹlẹ́dà ẹ̀ ṣiṣẹ́ yẹn kò ní wọ́ọ̀kì fún ẹ mọ́ gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe yóò máa jẹ́ fún yín èmi ò ṣe pé o ń ṣe pé sọ wá rí ìwọ tó bá ṣe pé gbogbo bí n ṣe ń ṣe wàhálà yìí ọ̀fẹ́ mi mo rí mi hàn mí ò ní jèrè sẹ́ẹ̀